ọgbọ́n kí n bá lè rí wọn ayé a fún mi ní ìmọ̀ kí n bá lè mọ̀ ní ọ̀run ìgbà orí máa kó gbogbo ọdún. kábíyèsí yóò pèpè rí wọ́n ní sọ́ọ́ ti pèpè rí wọ́n ṣe pèpè burúkú. bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ sọ̀rọ̀ sókè lọ́sọ̀ bàbá mi dà ìbọn ìlú àgbà wà kábíyèsí dà ìbọn ìlú wà. ó ṣíṣí náà ó ṣíṣí ó ṣíṣí náà ó ṣíṣí ó ṣì ló ń ṣe o. Àjíbádé. ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Magbo Sàmúsíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàmú fún wọn lówó wọn. Magbo So, Bro Sam, we've been watching you for a while and we have noticed that you are a very popular person, right? You are known in several communities around this area. Okay. Between 6 to 10 communities, you said, yes. So, I would like to ask you, how were you able to come about this kind of popularity? I love you. You spoke good English. Thank you very much. You spoke Queen's English. Thank you. You know, you spoke very well. You're speaking very well, just like me. Bro. So Yoruba, but that's how we go No, Igbo yẹn dà. Igbo tó sọ yẹn dà. Jẹ́ ká jọ tako ara pẹ̀lú ẹ̀. Okay, let's continue communication. Jájọ máa communicate lọ. You're speaking good English. You are speaking good English. Let's continue this way. Yes. Okay. Is that your question? Yes. How did you come about this popularity? Is that the question? Oh, yes, it is. I can answer now. Oh, yes, please. Ladies and gentlemen, hello, timekeeper, panel of justice, and my co-debater. According to your question, I will start by telling you when I was born. I was born December 31st, 1976. Somewhere around Nigeria. I grew up somewhere around Abliotu. I grew up again somewhere around Nigeria. My background is from somewhere around Nigeria. I am still existing and dwelling somewhere around Nigeria. I will darugbo and I will die somewhere around the world. Please. Kí ló béèrè lọ́wọ́? Okay, bro, Sam, all right, we'll come back to that, okay? So the thing is, ministry where I work, we are geared towards bringing people together from different communities, you know, uniting people across several communities. Oh, community káàkiri. Oh, yes. Ẹ máa ń kó wọn papọ̀. Oh, yes. Ẹ máa ń fẹ́ jẹ́ kí community kó dáa, kínú wọn dẹ̀ máa dùn, kó máa bára wọn ṣeré. Bẹ́ẹ̀ ni, nítorí pé tí wọ́n bá bára wọn ṣeré, inú ìlú ò ní dùn. Tí community bá ti wà òkè, ìlú á wà òkè, state á wà òkè. Ẹ wá wò pé àwọn wo ló máa ń jẹ́ kí community yẹn dùn. Ẹ lọ́pọlọ. Torí tó bá jẹ́ pé lómi ilẹ̀ mú, community máa gbóná. Yes, I understand. That's what you come on. You're a very popular person. Yeah. Different people, so you unite these people together with your popularity. Now, as a result of that, we have decided to give you an award. Yes. What? We have decided to give you an award. Award? Yes. Don't do! Don't do! I will love you forever, nigga. Thank you, bro. I will love you forever, nigga. I had to forever, nigga. You brought award for me. Right. Thank you, bro. Thank you, bro. I've been dreaming of this. Seriously. Kí la award yẹn, kí la máa kọ sí? No. At the office, we will talk more. Rárá. Ẹ sọ láti bí káwọn wèrè tó dé ìkànnì máa gbọ́ bọ̀. Ẹ sọ kí lè máa kọ sí award. Okay, so award I think for me is actually Shopono
International. Wonderful, isn't it? Shopono International. Èmi Shopono. Èmi Shopono International. Shopono. Kò ní bàjẹ́ fún yín. I love this. I love this. Shopono International la word tẹ́ fẹ́ fún mi. Oh, mo ti retí ẹni máa fún mi. Ṣé pé all over the world, pátápátá ló ti mọ̀ mí Shopono. All continents across the world. All continents. Yes. Wọ́n mọ̀ mí dé ìlú Argentina. Everywhere, sir. Níbi tí Messi ti wá. Worldwide. Continent mi. Nana, thank you so much. I love this. I love this. Wọ́n fún yín náà láwọ̀d. Amen. Ẹ wà ní wá sílé láti wá bá mi. Bẹ́ẹ̀ fẹ́ fún mi láwọ̀d Shopono. All over the world. Kémi náà máa ṣe nǹkan kan ládàá fún ẹ. You know me now. You know I have money, but people don't know. Do you know? I know. You know. I know. Thank you. Ẹ ṣé mo dúpẹ́ lágbára Ọlọ́run á pè yín náà léwu. Amen. Kẹ́ ẹ tó kú, wọ́n á fún yín láwọ́dù o. Bẹ́ẹ̀ ṣe ronú kàn mí tó jẹ́ pé àwọ̀dù Shopono lẹ fún mi. Ẹ ṣé mo ń bọ̀. Màkẹ́ yẹ kúrò lọ́nà. Kúrò lọ́nà. Àwọn onírànú. Àwọn ọmọ ọlọ́mọ rẹ̀ tí wọ́n ń ronú dáadáa tó fẹ́ wá fún mi láwọ́dù. Báwọ̀dù ti pọ̀ tó láyé wọn ò fẹ́ kí tèmi jọ tèèyàn tí Shopono náà fẹ́ fún mi. Shopono ọlọ́gbàdì wọ̀ àwọn tó fẹ́ fún mi. Mo ń bọ̀. Màá jọ yín lójú bẹ́ẹ̀ ṣe jọ mi lójú. Thank you very much, sir. Dọ̀tun jọ ṣé èèyàn máa ń bá èèyàn rìn kó má mọ ìwà èèyàn ni báwo ló ṣe máa sọ yìí pé kó wá fún Bọ̀dá Sàámú ní àwọ̀dù Shopono Dọ̀tun àkóbá má jẹ́ wò. Dọ̀tun wàhálà ó bàjẹ́ ìbàjẹ́ wúwo ẹlẹ́wù ó wo Bọ̀dá Sàámú sùsùsù ó wá ní kó wá fún ọ ní àwọ̀dù Shopono. Pẹ̀lẹ́bẹ̀, don't ever interfere in anything that concerns me and Bro Sam. I want to Shopono. Oh my God! I want to Shopono. Tell me, what is that? Ìgbà tí ṣe pé èèyàn díjú. Wọ́n ṣe ń tayò kọ ìbọn gàgà ni mí mọ́ tó mú ìyín jù mí lọ torí Ọlọ́run. Kí lẹ sọ? Mo ti ń bọ̀. Kọ̀ǹkọ̀ǹ kú lọ ṣe bàbá. Ìyá Mọ́dì náà. Mo ti ń bọ̀. Má pè ń padà jọ. Ìyá Mọ́dì náà. Kí ṣe? Bàbá ni o. Bàbá yìí sí. Mi mọ̀ nǹkan tó ń ṣe bàbá wọn pè mí sí ilé ni mò ń lọ. Bàbá wo? Babalágo ni. Babalágo. Wọ́n síkì. Ṣọ́ọ̀ṣùbù ni. Mi mọ̀ ọ́ pè mí sí ni. Ṣé kìí ṣe nǹkan tó ń ṣe ẹ̀ lọ́n ṣe tó fi ṣubú tó fi síkì? Ṣé gbogbo nǹkan lẹ́yìn mọ́ ni? Ṣé ìfẹ́ mọ̀ tó mi ni? Àwọn ọmọ ṣe bí sọ́mọ Babalágo rè. Bẹ́ẹ̀ni. Àbẹ́yìn ló lè sọ pé ṣẹ̀ṣẹ̀ dì látògbòmọ̀ṣọ́. Ẹ̀yin náà lè ta pọ̀mọ́ lọ́hùn. Tó lè sọ pé ìwá ṣọ́ọ̀bù ẹ fẹ́ máa ta pọ̀mọ́ ní ṣọ́ọ̀bù. Mo ti ń bá yín wá ṣọ́ọ̀bù èmi lọ́sọ̀ fún. Sàámú. Wọ́n sanwó ẹjẹ̀ǹtì. Sàámú. Ìyá Mọ́dì náà Ọlọ́run á fún wọn lálàáfíà o. Ẹ jẹ́ tètè máa lọ. Bọ̀dá Gani, kí ló lè fi ń gbọ̀n nítorí ọ̀rọ̀ Babalágo? Sàámú, ẹni ara rẹ̀ kò bá yá àfi ká ṣàdúrà wọn. Ṣé wàá dìde kẹ́ ẹ kúkú wá tẹ̀lé lọ kẹ́ ẹ lè jọ lọ kí Babalágo tá rẹ̀ ò yá. Ìnáwó àfàyè olè. Kí ni ìrísí tẹ fẹ́ jẹ́ kára Babalágo gangan yá gan kó yé mi? Sàámú, ṣé ẹni ara rẹ̀ kò bá yá ṣé a máa gbàdúrà kò kú ni? Èmi ń gbàdúrà kí Babalágo kó lọ ni o. Wọ́n lè pa yín o. Sàámú, wọ́n lè pa yín. Kí ìṣẹ̀lẹ̀? Ó bu nǹkan kan lè ṣe wọ́n. Kí lẹ̀ mí? Èmi ò gbàdúrà kára wọn yá o. Kàn ṣe fún ẹyẹ òtẹ̀ tó yìí. Wé tẹ́kọ̀ tẹ́ máa ta tẹ́ bá ti tẹ̀lé ìtọ́gàn mo fẹ́ débì kan. Lórí ọ̀rọ̀ tá a sọ náà ni o, kí ló kàn mí pẹ̀lú ààrẹ Babalágo? Ààrẹ ìjábá rẹ̀ òjà kí ló kàn mí? Sàámú, má bínú. Jọ ṣé tára mi kò bá yá? Ṣé wọn máa ṣe náà rè? Ó máa kọ́kọ́ béèrè nǹkan tẹ́ ẹ ṣe tára yín ò fi yá. Tó bá jẹ́ àwọn nǹkan tẹ́ ẹ ṣe ní kọ̀rọ̀ téèyàn kan mọ̀ tó jẹ́ pé mi nìkan ni mo mọ̀ ni, máa wo yín tẹ́ ẹ máa fi kú ni o. Máa wo yín pa ni o. Sàámú, máa wo yín pa ni o. Wàá wò mí pa. Ẹ wo tájú tẹ́ ẹ bá dé tájú kí bá. Ó dáa. Jẹ́ kí n tẹ́ ẹ bá lọ.
Hello bọ̀dá mi. Hello bọ̀lẹ́wọ̀. Ẹ ti lè máa bọ̀ kálí wá gbé bàbá kú òǹlé. Àti bí wà ń bí. Jọ̀kẹ́ náà wà ń bí bọ̀ ẹ ti lè máa bọ̀ ẹjọ́ tó yọ lọ́wọ́ ẹjọ́ ẹ ti lè máa bọ̀ tó yọ lọ́wọ́. Ìsọ́mi kí ló fẹ́ ṣe báyìí? Ṣèbí ìtọ́jú ọkùnrin ló dúró sí ẹ. Ṣé mo ṣe é ni? Ṣé bóde mo ṣàpètọ́ ní ìsìn? Ó dé náà ń bọ̀ ẹ dẹ́jọ́ obìnrin alápàkẹ́ ni ẹ lè rí kankan ṣe. Ẹ wo ẹ ṣe sùúrù ni wọ́n máa tó dé a máa tó gbé wọn. Ẹjọ́ kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ mọ́lẹ̀ ń gbẹ́rọ̀ ọ̀kun kí ló dé? Ṣèbí bàbá mi ni ó ti kú. Bàbá wo? Bàbá Lágo ti kú. Bàbá Lágo ti padà kú. Ó ti kú. Tó lè jẹ́ pé ìtẹ́ kọjá lọ́dọ̀ wá sí kò tí ju bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ. Bí mo ṣe débi ni mo rí pé bàbá Lágo ti kú. Ká ló wà lé ní bàbá yẹn lè máa kú. Ó lè jẹ́ mi bàbá yẹn owó ẹ̀ lówó ẹ̀ bá tó ti jáde yóò ti mẹ́mí ẹ̀ jáde. Èmi yẹn máa rẹ pété ni. Ó máa yà mí lẹ́nu pé mo ìbéèyàn mẹ́ta níwájú ilé bàbá yìí. Tani wọ́? Ọmọ Bàbá Lágo ni wọn náà. Ìwòsí wọn fọ ìgbà Bàbá Lágo ugly. Ṣé òun ló bí ẹ? Àbọ̀ gba ẹ̀tọ́. Ọmọ mi kọ́kọ́ ni. Tani ìyá tiẹ̀? Ìyá mi. Tani ìyá ẹ? Ìyá mi. Ìyá ẹ ni ìyá ẹ. Ìyá ẹ ló kọ̀la. Tó dẹ̀ wá fáìn báyìí. Bí Igwe Ọláìyá náà ṣe fáìn pẹ̀lú láàníyẹn. Ògẹ́rì Ọláìyá ni ò bá bí ẹ. Bàbá má jẹ Bàbá Lágo. Mi ì sílé yá. Mi ì sílé yá. Ó sílé yá. Bàbá Lágo ugly. Ẹ wá jẹ̀dú ọ̀rọ̀ kí ló fẹ́ ṣe báyìí? Kí ló fẹ́ ṣe báyìí? Téèyàn bá dẹ̀ wá kú báyìí, wọ́n máa ń tọrọ ọ̀run fún ni o. Ṣọ́run rere ni ká tọrọ fún Bàbá Lágo àbọ̀run kejì. Ọ̀run rere ni o, bàbá mi ṣe dáadáa. Bàbá Lágo ṣe dáadáa. Àwọn tó nílẹ̀ yìí àtọ́lọ́run tó rọ̀ tó ń kàtàrí kò lè jẹ́ kí Bàbá Lágo wọ àlùjànnà. Bàbá yín Bàbá Lágo tó ń gbé bí abẹ́gbọ́n tó jẹ́ bàbá tiyín nìkan ni o. Torí àwọn aláàgó pọ̀ ń gbòòrò tó jẹ́ pé oníwà dáadáa ni wọ́n. Àmọ́ bàbá tiyín Bàbá Lágo wọn ò ní wà àlùjànnà. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Ẹ̀yìn kùlé ọ̀run òun ni wọ́n máa wà. Èmi ni mo sọ. Wọ́n máa tilẹ̀kùn mọ́ wọn báyìí. Wọ́n máa wà lẹ́kùlé ọ̀run. Wọ́n á máa kọ́lé dè mí lọ́hùn ni kó tó di pé mo dé. Olóṣèlú ẹ̀yin gan ẹ̀ ní rọrùn rẹ wọ. Bóyá mi ni mi ò ní wọ̀ ọ̀run rere. Bóyá bàbá yín tó kú òun ni ò ní wọ̀ ọ̀run rere. Kájọba àwòrán. Kò lóyún burúkú lẹ́yìn bòdá ìṣe wọn ká gbáyà nìyí. Ẹ̀yin bàbá wo ni wọ́n ọ̀run ṣáà yìí gan lè wọ̀ ọ̀run ni. Àṣà àṣẹwó double colour mo ti mọ̀ kó máa sọ̀rọ̀ olórí burúkú. Bóyá mi ni mi ní wọ̀ ọ̀run rere ó yá wo ṣàìṣe wá yí ẹ látòkè délẹ̀ kó wá gbé ní máa wọ̀ ọ̀run rere náà àwọn méjèèjì ó bá lo 120 ó bá lo 140 mo ti kọ́lẹ̀ fẹ̀ wà ríran wò ọlọ́mọdé kó jẹ́ pé ìkùlé ọ̀run ló bá gbẹ̀yìn sí. Wọ́n ẹ̀ríran wò ayé tá a bá wọ̀ ẹ̀ ká máa ṣe dáadáa nítorí gbogbo nǹkan láyé yìí ọ̀rọ̀ kan ní àní bàbá yí Bàbá Lágo kò ní wọ̀ ọ̀run rere. Ẹni tẹ̀tọ̀ ló bá kọ̀ fún wọn náà ìgbẹ́ kó kú bí ọmọ bóyá 120 ni bóyá 150 ni ìwọ gan ò ní wọ̀ ọ̀run rere. Ẹ̀yin ká ẹ̀ ní wọ̀ ọ̀run rere. Àbòrí ẹ̀ dà bàbá yín tó bá wá bí yín dá ẹ̀yin ẹ lọ dáná kẹ́lẹ́ ẹ̀ fẹ́ ṣòkú kankan fúnra ara yín lè máa dóúnjẹ yẹn jẹ èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ yá pé àwọn fámìlì yín kẹ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe ń bí Bàbá Lágo ẹ̀ ríran wò. Ẹ wò bọ́lá sáàmù wọ́n lọ wọ́n tẹ́ bá ṣe yẹn tí bá gba imú ládùúgbò yìí má fẹ́ ná yìí pa. Kò sí wàhálà. Má fẹ́ ná yìí pa. Ó yẹ kó lọ bá bàbá. Ó mà ga o. Ṣé pé bẹ́yàn ṣe máa kú nìyẹn? Bàbá Lágo tí mo ṣì rí níjọ́wọ́ bóyá ìjẹta ló máa ló ti kú and he was still so active, very agile. Ẹ wo bàbá yẹn náà ti dàgbà. Pẹ̀lẹ́bẹ̀ báwo ṣe máa ń sọ̀rọ̀ báyìí? Kò sí bí èèyàn àgbàlagbà èèyàn ṣe lè dàgbà tó kò sí tó máa fẹ́ kárúgbó ẹ̀ kù náà àwọn ọmọ ìlú máa mú kí tára wọn kù sí ń bẹ̀ yẹn àwọn ọdẹ wa ń bẹ̀rẹ̀. Kí ló ṣe? Kí ló ṣẹlẹ̀? Àpẹẹrẹ nìyẹn o àpẹẹrẹ bí mo ṣe máa ba ilé olúkálùkù jẹ ní community òun lẹ ti rí yẹn o sáàpù lásán ni mo fi hàn yín yẹn ẹni tí wọ́n bá bí ìyá ẹ̀dá tó bá bí dà nínú yín ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kó má mú sí etí kó lọ fi sí ọwọ́ ọ̀tún kó fi jẹun ẹ̀ríran wò Bàbá Lágo ti kú mo dẹ̀ ti lọ sílé Bàbá Lágo mo ti fi kìlọ̀ lẹ̀ fún àwọn ọmọ wọn mo ti jẹ́ kọ́ mọ̀ wípé Ọlọ́run má jẹ́ kó jẹ́ pé ibẹ̀ bí bàbá wọn ṣe lọ wọ́n máa tẹ̀lé bàbá wọn bẹ́ẹ̀ ni
ẹni tó bá bí dànù yín kó lọ síbi òkú babalágo. Tó bá bí ẹ dá ìwọ lọ síbi òkú babalágo tàbí kẹ́ ẹ raṣọ ẹ̀. Bẹ́ẹ̀ ni o, mi ìfẹ́ kẹ́ ní bọ́ọ̀dì nínú gbogbo community, mi ìfẹ́ kẹ́ ẹ débi òkú babalágo, mi ìdẹ̀fẹ́ kẹ́ ẹ raṣọ ẹ̀. Ó tán. Tí mo fẹ́ nìyẹn. Rasamu, why are you like this? Ẹni tó ti kú kó má lọ sílé wọn, kí ló dé? Kó má raṣọ. Ọ̀dà mi, ẹ má bókun ọ̀run jà. Ìyá ẹ gan kú, mo ti jẹ́ kó lọ bẹ̀. Ṣé ìyá tèmi? Tí màmá ẹ bá dàgbàdàgbà tó bá darúgbó bí ní jẹ́ kó lọ bẹ̀. Bọ̀dá Sàámú. Ìyá ò sọ fún ẹni. Bọ̀dá Sàámú. Ó ti gúnyàn nígbà yẹn. Ìyá ẹ jẹ mí lówó àjọ. Bàbá yìí tó kú yìí ó kọ́kọ́ jẹ mí lówó àjọ àkọ́kọ́. Ẹ̀kejì àwọn ọmọ tó wá jà mí lólè nígbà tí mò ń gbàjọ ọmọ bàbá yìí wà nínú wọn. Mo dẹ̀ sọ fún bàbá yìí pé ọmọ ẹ̀ wà lára àwọn tó wá jà mí lólè, mo dẹ̀ fọ ọlọ́pàá lọ gbé. Bàbá yẹn tún fi ọlọ́pàá gbé mi. Ipe mo wá gbé ọmọ òun lé, ó dẹ̀ tún lo owó agbára, ó tún lò lórí mi. Can you imagine? Láti ìgbà yẹn bàbá yẹn ò dẹ̀ ṣe sọ́ọ̀rì. Títí mi ò fi gbàjọ́ mọ́ yìí, ó wà lára àwọn tó máa ń sọ wípé èmi ṣọ̀kànnà pé mò ń rìn káàkiri. Ìyẹn náà dàbí, ìyẹn náà dá ẹnikẹ́ni tó bá wá bí dà nínú yín, mo tún sọ I repeat, kó lọ síbi òkú babalágo tàbí kó raṣọ ẹ̀. Ẹ̀rí bàbá láàrọ̀, ẹ̀rí wò. Àwa tó jẹ́ wípé bí mo ṣe wà yìí ń sìn, bí mo ṣe wà yìí, mo ti lálà ọ̀run rí. Mo ti rí bí ìran ọ̀run ṣe rí. Àwa tó bá jẹ́ pé èèyàn dáadáa tá à ń wùwà dáadáa nínú ayé yìí, ó ní bá a ṣe máa wà lọ́run. Babalágo bẹ́ẹ̀ ṣe ń wo yẹn, ẹ̀yìnkùlé ọ̀run ló máa pẹ́ sí kó tó gbàdájọ́. Àwọn èèyàn dáadáa báyìí tá a bá dí ọ̀run, àbẹ́ ẹ gbọ́. Different types of fruits ló wà bẹ́ẹ̀. Níjọba ọ̀run tẹ̀ ń wo yẹn, duplex ni màá mú bẹ́ẹ̀. Ẹni fi mi ṣàkọláyé àníjọ mẹ́rin lọ́rùn, ìyẹn ti wà bẹ́ẹ̀ káwọ́ la fìyẹn lẹ̀. Téèyàn bá débẹ̀ yìí oríṣiríṣi ìgbádùn ló wà bẹ́ẹ̀. Tó jẹ́ pé tọ́kí, abọ́dí, iṣu ẹran, pọ́nmọ́, ẹkùn ẹran, gbogbo ẹ̀ ló wà bẹ́ẹ̀ tí wọ́n máa tò lẹ̀ fún wa. Ìyẹn lọ́rùn. Pọ́pọ́, ápù, ọ̀gẹ̀dẹ̀, gbogbo ẹ̀ náà wà lẹ̀ tí wọ́n máa tò. Ìtọ́ bá wá wo olúkálùkù ló máa mú jẹ inú ẹ̀. Màá tún pé áńgẹ́lì tó wà ní ìcháàjì ẹkùn ẹran, màá tún pè pé kó wá replace ẹkùn ẹran kó ti tán níwájú mi. Àmọ́rú ẹ̀yin èèyàn yìí tó jẹ́ pé èèyàn ọbí ni yín. Nígbà tẹ́ bá kú tán tẹ́ ìwà dáadáa láyé, ẹ̀kúlé ọ̀run lẹ máa jókòó sí. Àwọn tẹ́ máa jẹ ní egungun ẹran, ìfun ẹran, ṣákí ẹran, ajẹkù ẹpọn ẹran, gbogbo àwọn nǹkan tó máa tò síwájú yín tírú yín tẹ́ máa jẹ nìyẹn. Àwọn èèyàn dáadáa wọn àti gbóríṣiríṣi síwájú wa tá a máa jẹ ń bẹ̀. Àwọn ọmọkè fried rice wà lọ́rùn, chicken and chips wà lọ́rùn níbẹ̀, fatai fatiki. Mo ti sọ ẹni tó bá bí dà nínú yín kó lọ síbi òkú babalágo, àrí bàbá lárọ, àrí bàbá lárọ. Bí mo ṣe máa lọ sanwó màálù àti pé kí a máa ṣọ̀gan. Òkú bàbá. Bẹ́ẹ̀ ni ẹ wá bí mi ẹjọ́. Ṣé ti wá máa ṣọ? Mi ti lọ sanwó, bọ̀tọ̀ ọ̀la ni máa lọ sanwó yẹn. Ó dà bẹ́ẹ̀, ẹ má tì máa ṣọ. Bẹ́ẹ̀ ṣe tí máa ṣọ yẹn dà. Ẹ̀ẹ́dẹ̀ tí kò wó fẹ́ lẹ́rùn. Ìrọ̀lẹ́ yìí ni máa lọ kó fún. Ẹ má tì kò wó fẹ́ lẹ́rùn. Torí gbogbo àwọn nǹkan tẹ bá ṣe kó má lọ jẹ́ yín lẹ máa dájẹ fúnra yín o. Mo ní kí n sọ fún yín. Ẹ sọ fún mi kí ló ṣẹlẹ̀. Ọ̀rọ̀ ṣòro sọ ni. Èso. Ẹ wo bọ̀dá Sàámú ni. Kí ló ṣe wọ́n? Bọ̀dá aláìníṣẹ́ yẹn ni o. Gbogbo ilé báyìí náà ti wọ̀ káàkiri tán ní anybody ò gbọ́dọ̀ wá síbi òkú bàbá yín. So kẹ má lulẹ̀ lọ máa ṣọ kó má jẹ́ pé máa dáwọ̀ fúnra yín. Mo ní kí n sọ fún yín. Ṣẹ́dẹ̀ mọ̀ pé oníwàhálà èèyàn ni wọ́n. Gbogbo èèyàn dẹ̀ ló máa ń bẹ̀rù wọn ládùúgbò. Ẹsẹ̀ wọn dẹ́gùn. Èmi gan mú ewa mi ìfẹ́ wàhálà mo kàn ní kí n jí sọ fún yín. Kẹ má wulẹ̀ lọ waste owó. Kí ló dé? Kí ló tí bọ̀dá Sàámú ṣe ń ṣe báyìí? Kí ni ẹ̀ṣẹ̀ tí bàbá mi ṣẹ̀? Kí ló dé? Kí ló fẹ́? Irú wọn làwọn lélẹ̀. Báwo mo ṣe fẹ́ rí owó patí? Inú ẹ̀ náà ni màá ṣáà ti ta aṣọ tí màá fi rówó fi ṣe patí. Kí ni mo gbé lé? Ibẹ̀ tí ì raṣọ. Àdàkà raṣọ. Èmi ní kí n jí sọ fún yín ni. Kẹ́ yá mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe bóyá ẹ máa wábì kan lọ ni. Kẹ́ lè rọ́rọ̀ ayé torí bọ̀dá Sàámú Ọlọ́run má jẹ́ ó bà ti yín jẹ́. Ibẹ̀ ẹ̀ mò ń lọ mo kàn rí yín mo ní kí n yà kí yín ni. Ó dàbọ̀. Ṣé olórí burúkú ni bọ̀dá Sàámú yìí? Báwo mo ṣe fẹ́ rí owó fi ṣe patí tí bá máa ṣọ? Bọ̀dá Sàámú, èpè lẹ máa gbà lọ́ọ̀ mi Ọlọ́run, èpè. Kíni? Ìjọ ẹgbẹ̀rin lẹ ní. Èlò ló wà ń bẹ̀? 50,000. Mi ì mọ owó nǹkan tó jẹ́, mo sì máa gba balance o.
ní ìsìn mo fẹ́ mọ owó tó jẹ owó kíni. ẹ wo bùdá Sàámú mo ti gbọ́ bẹ́ẹ̀ ń sọ fáwọn èèyàn kiri pé kó má wá pàtì wa kán tún má ra aṣọ ṣé ti lówó tí mo fún yín yìí ẹnu tẹ fi sọ fáwọn èèyàn pé kán má wá kán má ra aṣọ mo fẹ́ kẹ́ padà lọ sọ fún wọn pé kán wá kán tún ra aṣọ ẹ jọ. Power of mouth. Wèrè ló lè gbé kò wèrè gan ló lè gbàyé. O ti gbọ́ ìwé mo sọ bẹ́ẹ̀ mo ṣe pé fún ọ pé ẹnikẹ́ni tó bá bí dànù wọn tó bá wá pàtí ẹ̀ tó dẹ̀ tó raṣọ tí a bá mo sọ bẹ́ẹ̀ fún ni. Ìgbà wo ló ti wá gbọ́? a ti jẹ́ tani. Wàá dákẹ́ sílé o ṣe mẹ́rin sílé pé kò sí nǹkan tí màá ṣe àbí bẹ́ẹ̀ kọ́ mo dìdí sọ fún ọ ni pé ẹnikẹ́ni tí wọ́n bá bíjà nínú wọn tó bá dúró nílẹ̀ tó sọ pé òun wá sí pàtí ẹ̀ mo dìdí sọ ni mo ní nǹkan tí ò rà mo lásán èmi ni mo sọ bẹ́ẹ̀ wá sí pàtí ẹ̀ láti ṣe kí ni ìgbà tó ti wá fún mi lówó yìí Ọlọ́run ló ní kí n ti sọ ọ́ lẹ̀ síwájú pé má gba balance mo ti wá mọ̀ torí nǹkan tó ṣe fún mi lówó balance mi kù 400,000 bẹ́ẹ̀ ni 450,000 ni màá gbà láti padà lọ sọ fún àwọn èèyàn wípé ẹ lọ kẹ̀dẹ̀ raṣọ ẹ lọ patí kẹ̀dẹ̀ raṣọ ó tán dí ọdún dì. mo lọ sí ọmọ ìmọ̀ ṣe báyìí náà ilé ló ni mo fẹ́ rí lórí aṣọ náà ẹ̀yin ló láfẹ́ fi ṣe patí ẹjọ́. ó ti pọ̀ ju àbí. ẹjọ́ pọ̀. n fẹ́ sọ́tẹ̀ ìjà ara mi ni no mo kó bára mi ni mi ní sọ bẹ́ẹ̀ mo máa padà lọ́sìn mo máa bẹ̀rẹ̀ sí ní lọ sọ fún ọ káàkiri àbí mo máa gba commission lórí aṣọ kọ̀ọ̀kan tó bá ta aṣọ kan mo fẹ́ ní commission lórí ẹ̀ ṣé yẹn pay. díẹ̀ ló di ṣé kí kúkú lọ sọ fún ọ pé kàn wá pàtí kàn má raṣọ kàn wá pàtí kàn má raṣọ àbí kàn raṣọ kàn má wá pàtí. méjèèjì náà ló dá ìbínú aṣọ náà láti máa rówó. kàn wá pàtí raṣọ. bẹ́ẹ̀ni. you pick the two. bẹ́ẹ̀ni. díẹ̀ ló di má gba commission lórí ẹyọ kan. lórí aṣọ kan. má gba commission. ó dáa mo ti gbọ́. ẹ kò sọ àlàjì àmúlẹ̀ a máa múlẹ̀ lórí ẹ̀ o ò lè dójú ọ̀nà kó dà mí a máa múlẹ̀ máa balẹ̀ lọ ni ó nìyẹn ó ń re ó lè má kà kún ó ní tó o bá dà mí ọmọ ìyá dùn you heard me right you get me right if you don't get it forget about it. kí ni gbogbo òṣì kí ni gbogbo orí burúkú ìgànnà ẹ lè máa dà ríboríbo ẹ máa ní nǹkan tẹ́ bá sọ ní kéèyàn ṣe kó tí ẹ lè wọ́ọ̀kì ni kò lè wọ́ọ̀kì ẹ lè sọ̀rọ̀ di wèrè sínú ilé yìí kí ló ṣẹlẹ̀ gan kí ló dé kí ni. if they burn your metal well if your metal is complete and they burn it well tó bá bí ẹ dá ni mo sọ ìwọ máa ń ra aṣọ òkú bàbá láago kó o dẹ̀ tún lọ sí pàtí ẹ̀ tó bá bí ẹ dá ìwọ má ṣe bẹ́ẹ̀. Fọdá Sàámú kí ló ṣẹlẹ̀ gangan ẹ máa gbọ́ asọ́tún ẹ máa gbọ́ asọ́sì nílé yìí kí ló ṣe ṣàjẹ́ bèbí ni. tó o bá mọ̀ pé kò tẹ́ lọ́rùn mọ̀ bí mo ṣe ń control yín nínú ilé kó jáde má dẹ̀ dúró ní gbogbo community mẹ́wẹ̀ẹ̀wá kẹrin jìnnà pátápátá I am the controller of these communities if you are tired of it kú òbí kó gbàlú yín lọ orí ẹ̀ ò pé o máa raṣọ bàbá láago ó dẹ̀ máa lọ síbi òkú ẹ̀ méjèèjì nìyẹn. ṣé mo kọ́ lọ pati bàbá ìmọ̀dé wa sọ fún yín lé o ṣe understand bẹ́ẹ̀ tí mo sọ pé ìyàmọ̀dé wọn bá mi lé tó sọ fún mi pé bọ̀dá Sàámú ní kẹ́ni mọ̀dé má lọ sí pati. apọ́nlọ́pọ̀lọ́ wo bí èmi ni mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wọ́n ò gbọ́dọ̀ lọ èmi náà ni mo dẹ̀ tún sọ sí pé wọ́n gbọ́dọ̀ lọ àti wọ́n fúnra rẹ ni o ìwọ fúnra rẹ tó o bá raṣọ yẹn tó o dẹ̀ lọ síbi òkú yẹn máa tú ẹ láṣìírí àṣírí ẹ máa publish ẹ síta ni àfi tí bàárí ẹ pẹ̀lú Lexus blue colour tí bọ̀dá yẹn wọṣọ black wàá rí. Bárí yẹ. Rásàmú. Ó gbé nǹkan mi sára wúyẹ́. Wúyẹ́. Sára wúyẹ́. Ó wà lára yín. Ó wà lára àwọ̀ náà. Ó ti gbà sára. Ó dẹ̀ mọ̀ kó níṣan. Kò kù ní hàn. Ó káre pẹ̀lẹ́. Kí ló ṣe ń bí? Mo wá ríyàn bí báyìí. Ó ti yé mi. Ṣọ́ṣà ti sọ fún ẹ ṣá. Pé kí nìyẹn? Wọ́n sọ fún ẹ pé mo nípa máa lọ síbi òkú bàbá láago báyìí. Ó dẹ̀ máa raṣọ. A dẹ̀ máa lọ bí òkú. Ṣé kò rẹ̀ yín? Ṣé kankan ò ṣe yín? Kò rẹ̀ mí, nǹkan kan ṣe mí. Ara yín gbóná. Ara mi ò gbóná, òrùn ló ń gbóná lórí mi. Èmi. Níbi òkúta ní pé kẹ́ni ọkọ máa lọ. Èmi ni mo sọ pé kẹ́ni ọkọ máa lọ. Sẹ́ni pé ká má raṣọ. Èmi mo ní kẹ́ ẹ má lọ bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ dẹ̀ má lọ bẹ̀ ẹsẹ̀ tún máa raṣọ. Ṣe fẹ́ wá gbọ́ mi o. Mi ò lọ anywhere kódà mi ò raṣọ.
Níwọ̀. Bẹ́ẹ̀ni. Ìwọ lọ ò raṣọ. I'm buying no shit. I ain't going nowhere. You ain't going where? Bẹ́ẹ̀ni mo sọ fún You ain't going nowhere. I will let you know you will ain't going there. You will ain't raṣọ. You will ain't ṣe gbogbo ẹ̀. Mo dá dé yín. I will ain't the there. Inú fíìmù olùtí bá rí i pé wọ́n gúnyàn ní gòndì. I will ain't go ní gòndì. Èmi ni wọ́n lérí fún pé I ain't going there. Èmi ló sọ ìbò fún. Gbárí yẹ. I ain't going there. Wà á ríran wò. Ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Kó tiẹ̀ ṣe ká kó ń dáyàn lọ láti ẹ̀kọ́ kí ló dé gan-an àti pẹ́ náà. Ẹni sùúrù. A ló sọ pé kọ́ ní sùúrù bẹ̀ ṣé kò ń ṣe ẹ̀yìn. Yọkọ̀ wà ní òrùn páyọ̀ látẹ̀kọ̀ sọ pé kọ́ ní sùúrù. Ó dá Sàámú wèrè yẹn gbọ̀dọ̀ àkọ́ dáyàn lóhùn náà. Àbá fọwọ́ kàn mí jọ. Kí ló ṣe ẹ̀? Mo ní kó má fọwọ́ kàn mí mọ́. Èmi sì ń lọ lé o, ọ̀dà mi lóhùn o. Táìmù ń lọ. Ẹ ṣe sùúrù. Ẹ ṣe sùúrù ẹni sùúrù. Yọ́ọ̀ṣì padà sínú ilé kó lọ pé bọ̀dá Sàámú wa. Ṣé wọ́n ní yàrá kan náà lèmi àti bọ̀dá Sàámú ń lò ní? Yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ la jọ ń lò o. Lọ pé wọ́n jáde jàre. Orun mú nà. Wá ká ìbàjọ́ ló yàrá kan náà nǹkan. Àkọ́wáyé kó pe èèyàn jáde kó póyá. Hello. Mo ti kọ́ wọn bọ̀ ní bàtí ẹ o. Àwọn ni wọ́n ń hó bí ẹyẹ ẹ̀gá. Má gbàgbé o. O mú àdéhùn wa o tí bá ti débẹ̀ má gba balance mi straight. O mọ iye aṣọ tó o ti ta o. Ó dẹ̀ mọ iye bọ́ọ̀sì tó máa ti fẹ́ di ọ̀dùn ẹ̀ ń bẹ̀ yẹn. Bọ́ọ̀sì bíi kẹrin olóbọ̀ yìí o. Èmi ni mo fi ẹnu ni mo fi pé gbogbo wọn o. Bẹ́ẹ̀ ni o ti gbọ́. Kò ní dá àfẹ́ nígbà tó fọwọ́ kaṣọ mi. Tí bá ti débẹ̀ ọwọ́ kan máa gba balance mi tí bá ti rí balance mi máa kó wọn padà sínú mọ́tò àpadàbọ̀ nìyẹn ẹni tí ò bá tẹ̀lé mi padà kò ní yẹ bẹ́ẹ̀ ni ó nìyẹn o lọ́wọ́ kan. Outstanding. ọ̀rẹ́ ẹ pé thank you so much. tó pé kò yẹ kí n jẹ́ kó o tẹ̀lé mi ìwọ tó rí ẹ ò pé yìí àmọ́ kò sí wàhálà guys let's go abẹ́ lọ́mọ́. ó rí bọ́ọ̀sì méjì tó ti lọ sí ọ̀dọ̀ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó ṣe báyẹn lọ tó o bá ti wọnú bọ́ọ̀sì mi o máa sanwó tó o bá dẹ̀ sanwó máa jẹ́ ìbọ́lẹ̀ lọ́dọ̀ ìwọlé wa wọ bọ́ọ̀sì mi tó ṣẹnu gbígbẹ kọ́ lọ́lọ́lọ́jọ́ orí oníràwọ̀ ara olóṣì. Bọ̀dá Sàámú kí ló ṣe. pẹ̀lú bó ṣe compose gbogbo wa ipe kára aṣọ so ẹ̀yin ò lè ráṣọ complete. aṣọ tí mo ra yóò complete. ele complete. aṣọ tí mo ra yóò complete kó tó máa sọ̀rọ̀ ṣẹ́kù sínú aṣọ tí mo fi ránṣọ tù mí ohun tí mo fi ránṣọ tù ìjọkọ̀ ju gbogbo ara ẹ lọ ìwọ pẹ́ńsù ẹ wá ẹ lọ wọnú mọ́tò anybody ò gbọ́dọ̀ jókòó síwájú o. àlàyé sùn. ẹni sùn gbárí yẹn dà. Gbárí yẹn náà wọ́n ń bọ̀ náà máa bá wa. Gbárí yẹn ló ń bọ̀. àdúrà mi ni pé kí gbárí yẹn kó má bàa mí rìnrìn àjò yìí. èmi ni mo sọ. mo ti dé o ẹ má bínú. pẹpẹ yẹ ó ṣèdí bíi táyà bọ́ọ̀sì àti ẹ̀ lè ní pírọ́blẹ̀mù níjọ́ ni tí táyà wa bá fi lè jò pẹ̀rẹ́ ìdí gbárí yẹn la máa yọ sí. wọlé. Sàámú jẹ́ ká lọ. Ọ̀rá Sàámú ẹni sùn náà. Wàhálà wà ọ̀rọ̀ àṣọ wà. ṣébi lóyìn pààyín tójú yìí fi lè kókókó báyìí. ebi pààyín lè ṣe lè jù báyìí ẹ má gbẹ mẹjẹ ká lásìdẹ̀ntì o ká ẹ jẹ́ kójú yín straight. ẹ rẹ́rìn o. ẹ wá aago mélòó lẹ ti jí ẹ ń díjú o ẹ ń díjú bàjẹ́ ẹ ń díjú o ẹ ń díjú mo ti kí yín bí ẹ méjì o ẹ má pa mí dànù o mo ní future tó bright ju ti yín lọ ọwọ́ alẹ́ lẹ wa o ẹlẹ́jẹ̀ tútù lèmi ọwọ́ àárọ̀ mo wa o. ta ló fẹ́ bímọ.
iṣẹ́ kawulẹ̀ ní kí wọ́n dúró gbà yẹn kó o sọ kalẹ̀ kó o ṣe kọ́ ló fẹ́ ṣe. ṣé ò ní mú mọ́ra ni. mú mọ́ra báwo. emergency bro Sam yo. Who is there? Datu, what is going on? Someone wants to use the restroom. Where is the restroom in the bush? There is no any restroom here. And we can't fucking wait for any fucking body inside the bush. Let's go. Èmi náà fẹ́ tọ̀, ẹ dẹ́ ká dúró. Mi ò rò pọ̀ ní ìyẹn pé pẹ̀lẹ́gẹ̀ ni. Let's go. Pẹ̀lẹ́gẹ̀ ni tẹ́ ẹ bá dúró ẹgbẹ́ kò sáyé dídúró àti pé à ń lọ rẹ̀ di. Wọ́n máa ti jóúnjẹ tọ́ka tó débi àwọn ìgbèrè kó yé wọn. Pẹ̀lẹ́gẹ̀ ni ẹ tún ti sùn. N kò sùn. Gbogbo olóko ìkúnlẹ̀ abiyamọ Ọlọ́run o. Mo rò bẹ́ẹ̀ náà, orin tó wá sí mi lọ́kàn lórí ìjọba ọ̀run. Gbẹ̀dẹ̀rọ̀, ṣé pé mo ti kú báyìí? Ayé mi. Èmi ni chief tenant ilé tí mo wà nínú ẹ̀yẹ. Ìbẹ̀tẹ̀ wá sọ wípé mo ti kú, ta ló fẹ́ máa ṣe chief tenant ilé yẹn lọ́sì? Ẹlòmíì wá bọ́ síbẹ̀ máa ṣe chief tenant lọ. Moreover, there is one uncompleted mission for me nínú ẹ̀yẹ. Yòójú bí wà nínú ẹ̀yẹ, mi ì fẹ́ kán rùn, mi ì fẹ́ kán gùn. Ẹjọ́ padà nínú ayé ẹjọ́ ní ọlọ́ mo fẹ́ ṣe chief tenant mi padà mi lè fẹ́ kán gún yóò yí mi. Arákùnrin, ìdí tó fi wà níbí kọ́ nílé aláṣẹ ti ní wípé èmi àti ẹ lájọ máa ṣe ìdájọ́ àwọn tó kú nínú mọ́tò lónìí wọ́n sì máa rìn wá síbí lẹ́yọ kọ̀ọ̀kan ní èyí tí wàá máa ṣe ìdájọ́ wọn. Lóòótọ́ ẹjọ́ mi ò máa láṣẹ tẹ́ ẹ sọ wípé bí mo ti wà bí àjọ máa ṣe ìdájọ́ àwọn tó kú ni. Lọ́wọ́ ṣé jọ ẹ jẹ́ kí n sáré ṣe ìdájọ́ wọn yẹn tán ṣé pé nínú mọ́tò tí àwọn yẹn ti kú yẹn ṣé nínú mọ́tò yẹn lẹ́mí lọ́wọ́. Mi ìlọ àwọn tí àwọn àtàjọ wà nínú mọ́tò yẹn mọ́ dáadáa o tàbí tí n bá ń rí wọn ẹ wò ẹ jẹ́ kí n sáré ṣe ìdájọ́ yẹn kíákíá kí n lè padà ẹ jọ mission accomplished ni. Ọ̀nà ní ti ń dédé wọn ní máa dédé wọn náà ní tó máa bá yàn. Gbọ́dọ̀ jẹ́ ni àjọ wà lọ́rùn. Dúró níbẹ̀. Ọdún síbí. Máa ń lọ. Oya ẹjọ́ bẹ̀. Sàmú kò lè dá fún yín. Má ṣépè fún yín lọ́rùn àbórí yín bàjẹ́. Ẹjọ́ ṣé mo ti lè máa ṣe ìdájọ́ lọ báyìí? Bọ́lá jáde ó yẹ kí gbá yín létí ọ̀rọ̀ ẹ̀yin sùn nídìí mọ́tò ẹ̀ sùn nídìí steering ẹni ẹ̀fí wọ̀ wá sọ̀rùn bí sóti tó táìmù fún mi kí wà bí ẹ̀yin lè gbé wá bí ọlọ́run tún wá mú yín èmi tún ni mo tún ṣèdájọ́ yín bí ẹ̀yin sùn nídìí steering ẹ̀ sùn. Bọ́lá jáde ó yẹ ìwọ̀nù lọ́lọ́ inú náà jẹ́ ìnàmọ́ ó yẹ ìwọ́dọ̀ lọ́wọ́dọ̀ Sàmú jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ tún bá mi là gidi. Má jẹ́ kó rí bẹ́ẹ̀. Débi oya ẹ̀wọ̀n ló jẹ́ ìnàmọ́ lọ. Má lọ. Ẹ lọ kẹ́ ẹ lọ dóná kò má yẹ kákò bí ìjàpá. Pẹ̀lẹ́bẹ̀
pẹlẹbẹ ó dẹ̀ máa jóná lọ́rùn o pẹlẹbẹ pẹlẹbẹ. kí ló ṣẹlẹ̀ àjọkú nínú mọ́tò yìí àbí bẹ́ẹ̀ kọ́ ìgbà tẹ́lẹ̀ tó wá débi wọ́n tó wá lébi ni máa ṣe ìdájọ́ gbogbo àwọn tájọ wà nínú mọ́tò tájọ kú papọ̀ tí ẹ ti bẹ́ àbí nígbà tó jẹ́ pé ìwọ ẹ ò dá sí mi ṣekúṣẹyẹ ni ẹ ò lóyà ò wà straight forward you don't respect your boss ọ̀gá ni mo jẹ́ sí ẹ nínú ayé mo tún jọ̀gá sí ẹ lọ́rùn kí ló kù. wọ́n bá dáadáa tí mo ṣe sí ilé ayé ẹ̀rọ mọ́ mi lára. ó ṣe dáadáa kọ̀ọ̀kan sí mi rí ó lójú abẹ́ láyé o ti fẹ́ jóná lọ́rùn ó yá lọ jóná lọ jóná lọ jóná lọ jóná. má lọ. pẹ̀lẹ́dẹ́ 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 kò wọnú iná kò jóná o pẹ̀lẹ́dẹ́ pẹ̀lẹ́dẹ́. Ṣakiru. dúró níbẹ̀ kọjú síbí. bàbá yìí bàbá Ṣakiru wèrè ó ṣe bá sà lọ́rùn ẹ̀rí bó ṣe wú kẹ́kẹ́kẹ́kẹ́ á ṣí èrè bó ṣe wà yìí bó ṣe wà yìí bó ṣe wù yìí gbogbo àwọn ọmọbìnrin tó wà láyé ó ti bà ayé wọn jẹ́ tán kìíní abẹ́ ó ti fi bà ayé wọn jẹ́ ìwọ. Dasamẹjọ náà. ṣọ́tútọ́ ẹ̀dúgbọ́ empty voice the strong voice ìníjọba ọ̀run ìwọ orí ẹ̀ ò pè ó yẹ kí ó yẹ kí ló máa ṣẹlẹ̀ sí ó yá wọ̀run lọ. Lọ́dọ̀lọ́ state. Go to the hellfire. Má lọ. Kó lọ jóná kíákíá. Kó jóná kẹrú. Gbàrís. Gbàrís. Gbàríyẹ. Ọmọge tó dùn o. Olóyìnbó. Gbàrís. How you think doing? How you think doing that? Kọjú síbí. What happened? What happened? Kill you there. What happened? Kill you there. Èmi ni what happened? Wà máa fún ẹ̀yin mọ́ òyìnbó bẹ́ẹ̀ ni pé Pakistan náà bí ẹ sí. Ó ní ọmọ Edo State. Ọmọ Edo State láyé ìwò fún yín méjìbó. You are sick. Gbogbo akọ òṣì tó ń ṣe. Gbogbo kún fáyà kún ẹ. Tó máa fi ń ṣàkó tó fi ń ṣe kú dé èdè téèyàn ní mọ bí tó wọ lọ. Ìyá ṣe mọ bí ẹ lè bẹ̀rẹ̀ àṣírí lóde. Àfi tó bá lè sọ. Man friend yẹ máa ń fún mi tó ti yẹ òun ló fi nílò jóná yá máa kà wá. Risa, you can trust me now. I had none. You had what? I had none. You had none. You had none. Òyìnbó tó sọ yẹn gangan ó yá lọ máa sọ nù ná. Lọ máa sọ nù ná. Lọ sọ òyìnbó nù ná. Ooo má lọ. Kí iná gba òyìnbó lẹ́nu ẹ. You are stupid. Dọ̀tún my nigga. Bro Sam. How are you? I'm so happy. My G of life. Bro Sam. So you too, you are here. I was scared. I thought I was alone, scared and cold. No, we're together here. But I am your senior here. I know. I am your elder here. See, bro, I have so many songs. I want to go to the studio. I want to sing to the whole world. You know my mission. You know my vision. Oh, my jeez. I will help you. Bro Sam. I will help you. I didn't know you died. I died, my mommy. I didn't know you died. You are also in heaven. I'm in heaven. No, worry. I'm happy to see you. You're happy to see me? Yes. I am your boss here now. Of course. I will help your music career. Thank you. You have a lot of people that you will sing for. Thank you, Bro Sam. They'll be waiting for you. Thank you, Bro Sam. They're ready to listen to your music. Thank you, Bro Sam. Dọ̀tún. Thank you. Má lọ nù náà. Lọ jóná kò dẹ̀ kọrin fún wa. Ìwọ sọ fẹ́ mi pé o fẹ́ fún mi ní àwọ̀dù ṣọpọnà. Ṣọpọnà worldwide. Bro Sam, it was out of a clean conscience. O lọ ṣe fún mi ní ṣọpọnà. Ẹ fún mi ní àtúnlùṣe, o fún mi ṣọpọnà. Bro Sam, I'm sorry. Dọ̀tún. Bro Sam, Go and jóná. Bro Sam, I'm sorry, please. Go inside the fire and jóná. Bro Sam. Má lọ. Go and fucking jóná. You are mad. Wami, come back here. Come back here. Come back here. Turn. Go and fucking jóná. You are mad. Wèrè, ó tún tàlùgì iná lọ́rùn. Olórí burúkú. Go and fucking jóná. Kó lọ jóná dànù.
Thank you so much for this wonderful opportunity that you have given to me, you and Nalasha. Please, I want this opportunity to go very wide and far. I don't mind. I don't want to go back again. Let me be here. I want to share that you are politicians. I want to share that you are actors. I want to say that you are pastors. Most especially actors. Actors. Let me be the one that will judge them. Thank you. You ready, man? I'm not a pariwo. I'm not a pariwo. Why'd you say that? My brother told me to do something. Èmi mo wá jọ kú ni mo ṣe rántí gbàjọ wọ bọ́ọ̀sì ní dánlọ́dọ̀ bàbá aláàgọ́ àgbẹ̀kọ̀ àwọn èèyàn ti wá síbí mo ti dájọ́ fún wọn Braga nígbàrí gbogbo wọn ti wọnú ọ̀run apàdé ni mo dá fún wọn àti pẹ́lẹ́bẹ́ ọmọ wèrè yẹn tí ó tún máa bá mi sẹkùn ẹran mo ti dájọ́ fún pé kó máa lọ sí ọ̀run apàdé 18 passenger dẹ̀ ni àwọn mi yìí ń bọ̀ lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ ni má wọ̀ ọ́ dájọ́ burúkú fún mi dájọ́ burúkú fún mi. Are you feeling me? Are you not feeling me? O ti wá jọ́rùn ló fi fẹ́ wá sí. O ti wá jẹ́ bí ló jẹ́ kí fẹ́ wá ti gbèrú. Wá tó fi jẹ́ kó jáyé. O lè jóná kó sọ pátá tó fi kún òní jóná láíláí. Assignment mi pọ̀ bí wà lójú dé mi níbi tó ń wà bẹ́yẹn tí màá fi tọ́jú assignment mi tán bóyá ní ṣùgbọ́n. Ẹ wo òun ò lè wọ ọ̀run àpáàdì mẹ́ ẹ jẹ́ kó lọ́ọ́ bá mi jókòó sí reception ọ̀run mẹ́ òun ò lè wọ ọ̀run àpáàdì ẹjọ́ kẹ́jẹ́ kó máa jẹ ṣáàkì abọ́dí tinú ẹran ẹkún ẹran ẹ jẹ́ kó máa jẹ gbogbo ẹ̀dẹ̀ mi mẹ́ ní reception ìyẹn ọ̀run rere. Dúró níbẹ̀ ní àti ẹ̀kan gbogbo àwọn tí ó ń wá síbí báyìí ó ní kí wọ́n máa wọnú náà lọ ó wá ní kóun máa lọ sọ́run nítorí kí ni. nítorí bóun ṣe jẹ́ ni pé èmi àti ẹ̀ láyé láti lock papọ̀ ni ẹ mọ̀ kò tí ajá méjì tó bá ń bára wọn tó bá ń gbádùn ẹ̀ lọ́wọ́ wọ́n máa lock 15 minutes 1 hour ajá lè lock papọ̀ báyìí bébí àti ẹ̀ṣin jọ lock látàyé wọ̀ọ̀run ni. àmọ́ ó tó di pé aláṣẹ tú ìdájọ́ àwọn tó ní kó máa lọ sínú náà ṣe ìwọ fúnra rẹ máa lọ sínú náà gangan. kó lọ jóná. ẹjọ dúró lọ́wọ́ ẹjọ ẹ ò understand bí èmi àti yọ tí mi ṣe jẹ ni ìfẹ́ wá tóògì gan ni ẹjọ ẹ méje kí n jóná. má lọ. ẹjẹ mi wọ́n ti wá wọ́n sí mi inú náà. Ṣẹlẹ̀ ṣó ṣe pé àlàlé ńlá fún mi ni àbí kí ni tó mọ gbogbo ilé báyìí alámi á jẹ́ gungungungungun àfi bí 150 episode tani talo mo mọ̀ kò lórí burúkú ọmọ yọ síbí ẹ̀ náà lò tí wọ́n máa kọ́ lẹ́kùn sí ìtorí tí ẹ̀ lò ṣe fẹ́ wọ̀ iná já ìnà ọmọ báyìí yọ síbí kí ló ṣẹlẹ̀ wọlé kó ẹgbẹ́ta ní orí ẹ̀ wọlé. Àlàáfíà fún ilé o. Pásítọ̀. Ra Sàámú. Pásítọ̀. Ṣé kí n jókòó? Ẹ jókòó. Irú yín inú ilé mi kí ló ṣẹlẹ̀? Kò sẹ́ni tó lúwa ò lè wá wá. Kò sí ilé tó lúwa ò lè wọ̀. South Africa ni wọ́n ìbọn yín sí ní last month. Mo ti dé. Ó dàbẹ̀ ni pé ojú yín yóò ṣe dáadáa tó. Ojú mi dà kí lè rí. Kò sí nǹkan kan ojú Sàámú tí mo mọ̀ wò kọ́ yẹn. Kí ló ṣẹlẹ̀? Ọgbọ́n àgbàlẹ̀ ń lò ń wò pé ẹyẹ kó wà nínú ẹ̀mí mímọ́. Lóòótọ́ mo ṣe tají lójú àlá mi ni mo ń sunmọ́ alálà aláyẹ̀ ń gùn náà mi ò yẹ ti wo sísìn fíìmù rí àfi bẹ́ẹ̀ ni ẹjọ́ má bínú ṣé ti wo Sàámú Alájọrí lórí OAP TV YouTube channel ẹ mọ̀ pé bí episode tó pọ̀ ní. Mi ò lè má wò. Ẹ má wò sá bẹ́ẹ̀ ẹ sá àfi bẹ́ẹ̀ ni wípé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti episode 1 di episode 62 bẹ́ẹ̀ ni mo ṣe bí bàbá mi ṣe rí nìyẹn mo lálàá wípé
bàbá kan kú ládùúgbò wa ìyẹn bàbá aláàgó màmá yẹn ṣe kú báyìí ikú ẹ̀ báyìí wọ́n á ní káwọn èèyàn má ra aṣọ kó má dẹ̀ lọ eventually mo ṣàní pé kó ṣàrà aṣọ wọn lọ aṣàní lọ lójú ọ̀nà ṣá bọ́dágà ni olórí burúkú ni wọ́n nínú àlá yẹn wọ́n ń sùn bó ṣe ń sùn bá ṣe lásìdẹ́ǹtì yẹn lásìdẹ́ǹtì tó wáyà mí nínú ìkùn pé kíákíá aṣọ white ti dánwò wa bẹ́ẹ̀ ni wọ́n ti ń retí pé wọ́n káṣọ òkú sí wà lọ́wọ́ abádẹ́jọ ọ̀bọ̀rọ̀ ìjọba àwọn tá a dé báyìí èmi ká ní káwọn kan gbà àwọn wọnú ná káwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọnú ná Yọ̀ṣíbí nìkan ni mo ní kó má wọnú ná mo ní kí yẹn wà lọ́tọ̀ inú wa bí oníbodè àti ilé ẹni tó já lájòjú mẹ́ àwọn á ní pé mo ti ṣojú ìṣáájú àwọn á ní pé èmi gangan ni kí n wọ ọ̀run àpáàdì ó ní mo fi jí ẹ jọ ẹ bá mi gbàdúrà kankan ṣé kí Yọ̀ṣíbí kú òun lè. Brasamo, praise the Lord. Hallelujah. Olúwa ṣeun ọ̀kan náà ni ẹ̀mí Olúwa kò pé méjì ohun tó Olúwa rán mi wá sọ fún yín gan lẹ ti rí o ohun tó Olúwa torí ẹ̀ gbé mi wá síbí tí mo torí ẹ̀ wá mission mi níbí gan lolúwa ti fi hàn yín yẹn. ohun tẹ́ wá ṣe ní ilé yìí. ó tí mo wá sọ ni. pé kí ni. wòlíì Olúwa ni yín wòlíì ńlá ni yín ọ̀tọ̀ ni lílàlà ọ̀tọ̀ ni títúmọ̀ tó lọ́ bá wá fún yàn ní oore ọ̀fẹ́ láti ní méjèèjì kó máa dúpẹ́ torí pé àlá ò gọ̀ ẹni tó lálà gọ̀ gan ló gọ̀ àlá tó Olúwa fi hàn yín yẹn torí ọjọ́ iwájú yín ni Olúwa fi hàn bí wòlíì kẹ́lẹ̀ mọ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú torí èèyàn gíga nìyí ṣùgbọ́n tẹ́ ẹ bá wá ga tán kẹ́ ẹ mọ́ ṣojú ṣàjú torí bẹ́ẹ̀ ṣe ga tó Brasamo bẹ́ẹ̀ ṣe wà lẹ̀. Brasamo ojúṣàájú ló bá wa débi tá a dé nílùú wa yìí ojúṣàájú nílé ẹjọ́ ojúṣàájú ní ṣọ́ọ̀ṣì ojúṣàájú mọ́ṣáláṣí ojúṣàájú ní sítìjọba ojúṣàájú ni pàápàá jù lọ pé ọmọ tèmi lélẹ̀ ọmọ ọ̀rẹ́ mi lélẹ̀ ọmọ kíníkan lélẹ̀ bí tó bá wa dé rè environment àjọ kọ́ làjọ ń gbé kò sí síbi tẹ́nìkan sá lọ ìlú ẹni lè lu ẹlẹ́ tá a bá ṣiṣẹ́ lórí ojúṣàájú tá a ṣe ojúṣàájú mọ́ tá a ń ṣe ìdájọ́ tó yẹ bíbélì ní nítorí tí a kò mú ìdájọ́ ṣe lórí ìwà ibi àwọn èèyàn di olùṣeun búburú tá a bá bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ tá a wò pé ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ̀ ọ̀rọ̀ gbá lélẹ̀ tá a ń ṣe bó ṣe yẹ ká ṣe ìlú ó dáa. mo máa ga bí mo ṣe wà yìí. bẹ́ẹ̀ ni. ọlọ́kàn fi Yọ̀ṣíbí. ó kàn fi ṣe àgbà pẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni. tó lè sọ ẹ̀sìn gan-an lágbára ọlọ́run má ṣì mí lọ́nà o ibi gíga tó ní mo fẹ́ dé ọlọ́run jẹ́ kí n débẹ̀ o ẹ̀sà sáàpù ibi gíga ẹ̀ tí mo dé bóyá sọ̀rọ̀ kì í mẹ́rin padà di president. ẹ mọ̀ pé àwọn èèyàn kan bẹ tí president gan tún ṣe yẹsà fún tó jẹ́ pé tí president bá sùn tó bá rí aago wọn pé àwọn ni wọ́n pè yóò sáré gbé ni gíga ò lópin ṣùgbọ́n gíga ìfọ̀kànbalẹ̀ lolúwa ń fẹ́ ṣe fẹ́yìn. ẹ ṣe gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín o wíwá tẹ̀ wá owó mi lórí gan-an kí ni màá fẹ́ fún yín báyìí. ẹ má wọrí ẹ má wọrí. kí ni mo fẹ́ fún yín báyìí ẹ jẹ́ kí n tọwọ́ bá pò. Brasamo dájú ẹ jẹ́ fún mi láyé ẹ jẹ́ n tọwọ́ bá pò. ẹ tí ó fún yàn ní nǹkan yìí gbàṣẹ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. máa gbó owó mi. wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. máa gbó owó mi bó pẹ́. má yára wájú tibí fún wọn lówó wọn. máa gbó owó mi bó pẹ́. jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkà.